Today we celebrate a caring father, loving husband, good daddy, amiable personality, excellent father to be called, jovial grandpa, kind-hearted being, the senior abiyamo of the whole world, in no other person than Pa Aremu Olusoya John Olówókúre. Àádọ́rùn ọdún lórí òkè èpẹ̀. Kí màmá ẹ ṣe torí ọ̀dà tàbí ọmọ àdúrà agbára. Ẹtílé ó ṣàánú fáwọn tẹ̀yìn ó ṣàánú fún nínú wọn. Pa Àrẹ̀mú jẹ́ ọ̀kan Olúwa ẹ ṣé. Ní orí gbà wẹ̀. Elédùmarè ìwọ ni àtọpẹ́ wá tó sí lórí ayé Pa Olúsọ̀yà John Olówókúre tó máa dọ́rùn ọdún lónìí. 90 years of pure grace Elédùmarè.
Elédùmarè fún gbéyàwó yín tó pàdọ́ta ọdún.